إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، ọpẹ́ ni fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọrọ Ọlọ́run tí a tọrọ kó máa bá àwọn ará ilé Ànábì, kó máa bá Ànábì, kó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam àti àwa náà títí ọjọ́ ìgbéǹde al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú tírà at-Tawhid al-Muyassar, èyí tí a ń ṣàlàyé fúnra wa. Léyìí tí a ti bá àlàyé náà dé ojú ewé 92, tí a gbé láti ojú ewé 93 lónìí pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala. Ibi tí afá ti ń ṣàlàyé fún wa nípa al-istisqa'u bil anwa'. Afá ní al-istisqa'u bil anwa', ìmọ̀ wá òjò, ìmọ̀ ro kan kí òjò rọ̀, ìmọ̀ wá òjò pẹ̀lú àwọn ìran kan nínú àwọn ìràwọ̀. Afá ní al-muradu bih, nǹkan tí wọ́n ń pè ní al-istisqa, òun náà ni talabu suqya, òun náà ni kéèyàn máa wá òjò bóyá ibi tí Ọlọ́run ti kádàrá kí òjò má rọ̀ ni. Káwọn ẹni yìí máa wá òjò, òun náà ni abala al-istisqa. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú fiqh, a ní sọ̀látù tí à ń pè ní sọ̀látul istisqa, ìrun tí a máa ń kí nígbà tí a bá ń wá òjò. Ṣùgbọ́n ìwá òjò náà ó lábala nǹkan tó rọ̀ mọ́ nípa àdìọ́kàn mùsùlùmí tó yẹ kí mùsùlùmí gbọ́yé nípa rẹ̀. Pàápàá jùlọ láwùjọ tá a wà lónìí, táwọn èèyàn ò tiẹ̀ fẹ́ bìkítà pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló níkápá lórí gbogbo nǹkan. Nínú eléyìí ló fi yẹ kí a kíyèsí abala yìí. Hatta nínú àwọn tó ń pera wọn ní mùsùlùmí, wọn ò fẹ́ nígbàgbọ́ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala la máa ń pè, òun ló máa ń fa kí nǹkan ṣẹlẹ̀ ní gbogbo nǹkan pátápátá. Ṣùgbọ́n abala ibẹ̀ kọ́ là ń lọ lónìí. Nínú àwọn abala rẹ̀ tó yẹ ká fi mọ̀ wípé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan la máa ń ké pè, hatta tó bá ń ro kan kójò rọ̀, Ọlọ́run là á máa pè. Àfáà wá ní al-istisqa, òun náà ni talabu suqya, òun náà ni kéèyàn máa wá kí òjò rọ̀. Al-anwa', àfáà ní jámù ni, tó yẹ sí pé plural ni, tó yẹ kí mufradu rẹ̀ ń jẹ́ naw'u. Àfáà wá ní pé naw'u yìí òun ni ó jẹ́ singular fún al-anwa'. Àfáà wá ní wan-naw'u manazilu n-nujumi wa hiya 28 manzila. Àfáà ní ẹ wá rí naw'u tá a rí yìí, ó jẹ́ ààyè kan nínú àwọn ààyè ìràwọ̀ tó jẹ́ 28 tó nínú àwọn ààyè ìràwọ̀. Àfáà wá ní al-muradu bil-istisqa'i bil-anwa'. Ẹ wá rí kí ni ìtumọ̀ pé kéèyàn máa wá òjò pẹ̀lú àwọn kan nínú àwọn ìràwọ̀ yìí, òun náà ni nisbatul matari ila al-anwa'. Òun náà ni kéèyàn máa ṣàfitì òjò lọ sọ́dọ̀ anwa'u pé ìràwọ̀ báyìí òun ni máa ń rọ̀jò. Pé Ọlọ́run Ọba kankan kọ́ lẹ sọ pé ó máa ń rọ̀jò, ìràwọ̀ báyìí tó bá ti yọ, àbí ìràwọ̀ báyìí ní sánmọ̀, òun ló máa ń rọ òjò. Eléyìí nínú àwọn nǹkan táwọn èèyàn ń sọ tipẹ́tipẹ́, tá a tún ráwọn èèyàn tó ń sọ lónìí gan náà ni. Nínú àwọn tán sì sọ pé àwọn náà, pé mùsùlùmí làwọn náà, wọ́n gbà wípé òjò, pé ìkan nínú àwọn ìràwọ̀ ló máa ń rọ̀ láti sánmọ̀. Àfáà wá ní ẹ wá rí ọ̀rọ̀ yìí, kí a sọ pé ká ṣe àfitì òjò lọ sọ́dọ̀ àwọn nǹkan yìí,
àfààní aqsamul istisqa bil anwa ẹ wá rí ọ̀rọ̀ yìí ó pín sí kí nìyẹn o, ó pín sí ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni shirikun akbar, òun náà ní jẹ́ sí pé téèyàn bá lọ nírú rẹ̀ lẹ́mìí lọ́kàn pẹ́rẹ́ lásán, kódà kéèyàn máa pera rẹ̀ ní mùsùlùmí, ẹni yìí ti jáde kúrò nínú ìsìláàmù. Nínú àwọn ìran ìmọ̀ ṣàfitì òjò lọ sí ibi ara apá kan nínú àwọn ìràwọ̀. Walahu suratan, eléyìí wá rèé ó lè gbójú méjì wá. Alákọ̀ọ́kọ́ nínú àwọn ojú tó lè gbé wá tó jẹ́ sí pé téèyàn bá lè kó sí i, èèyàn ti kó sí ẹbọ ńláńlá ni. Òun náà ni an yad'u al-anwa'a litasqiyah. Òun náà ni kéèyàn máa pe àwọn ìran òjò, àwọn ìran ìràwọ̀ pé ìwọ ìràwọ̀ yìí kó rọ̀jò fún wa. Ka'an yaqul, gẹ́gẹ́ bí wọ́n sọ pé ya naw'a kadha isqina, ìwọ ìràwọ̀ báyìí isqina, rọ̀jò fún wa. Ya naw'u kadha aghithna, ìwọ ìràwọ̀ báyìí aghithna, rọ̀jò fún wa. Wa ma ashbaha dhalik, àbí nǹkan tó bá jọ nínú àwọn nǹkan tó bá jọ nínú àwọn gbólóhùn tó jẹ́ sí pé ó ń túmọ̀ sí pé èèyàn ń pe ìràwọ̀ yẹn direct pé òun ni kó rọ̀jò fún wa. Eléyìí ẹbọ ńláńlá ni tó jẹ́ sí pé ẹni tó bá ṣe ó ti kó sínú ẹbọ. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ojú tó jẹ́ sí pé ó lè gbé wá tó jẹ́ sí pé ẹni tó bá sì ń ṣe ó ti bọ́ sínú ẹbọ ńláńlá, òun náà ni an yansiba husul al-amtari ila hadhihi al-anwa' ala annaha hiya al-fa'ilatu bi nafsiha duna Allahi walau lam yad'uha. Òun náà ni kí ẹ sí pé kéèyàn fi àfitì pé òjò tó rọ̀ yìí, ìràwọ̀ báyìí ló rọ òjò yìí, tó jẹ́ sí pé òun ló rọ̀, kò sí Ọlọ́run ọba ò ní nǹkan kan ṣe nípa rẹ̀, ìràwọ̀ báyìí ló rọ̀ jù, kò sí nǹkan tọ́lọ́run bá ṣe sí nǹkan kan ńbẹ̀, pé ìràwọ̀ báyìí òun ló ṣe kíni yẹn, òun ló rọ̀. Kódà kẹ́ni ìyẹn má sọ pé kíni yẹn, kó má pè pé gẹ́gẹ́ bá ṣe mọ̀ káwọn kan ń sìn, àwọn kò believe nínú àdúrà, pé èèyàn tiẹ̀ kú lẹ́ ń ṣàdúrà pé àtẹnudójúkọ Ọlọ́run àtòdájú ẹ̀kọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé nǹkan báyìí, ṣùgbọ́n wọ́n gbà nínú ẹ̀mí wọn pé nǹkan báyìí ló mú nǹkan báyìí ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bá ṣe ráwọn nǹkan tó yẹ káwọn tó ń pè tẹ́ kán ń sọ pé ìràwọ̀ báyìí ló kíni yẹn o, òun ló mú òjò báyìí rọ̀, so kò ní nǹkan kan ṣe pẹ̀lú agbára Ọlọ́run ọba. Eléyìí àwọn ìran ojú méjì tá a sọ yìí, ẹni tó bá lè ní nínú ẹ̀mí rẹ̀ pẹ́rẹ́, ó ti kó sínú ẹbọ ńláńlá tí máa ń gbéni kúrò nínú al-Islam. K'Ọlọ́run kó ṣọ́ wa kúrò ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìmọ̀ ṣe kíni yẹn o, ìmọ̀ wá òjò pẹ̀lú àwọn ànúwà àwọn kiní yìí. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé shirkun asghar, òun tiẹ̀ òun bọ́ sí abala ẹbọ kékeré ni. Wa huwa an yaj'ala hadhihi al-anwa' sababan, òun náà ni kéèyàn ṣe kíni yẹn o, kéèyàn mú àwọn ìràwọ̀ yìí, kéèyàn mú ní sábàbí pé òun ní máa ń fà á tí òjò máa ń rọ̀. Ìmú ní sábàbí, kéèyàn ṣiṣẹ́ kó jẹ́ pé òun ní sábàbí, kéèyàn wá sọ pé àwọn ìràwọ̀ báyìí òun ní sábàbí tójò fi máa ń rọ̀. Eléyìí ẹbọ kékeré ni. Bó tilẹ̀ jẹ́ sí pé àtẹbọ ńlá àtẹbọ kékeré kò sí tí Ọlọ́run subhanahu wa ta'ala yọ́nú síbẹ̀, ṣùgbọ́n ẹni tó wá kó sínú eléyìí kò tíì kó sínú ẹbọ ńláńlá. Ó sì yẹ kẹ́ni yìí kó ṣe kíni yẹn o, bóyá ó sọ ọ́ ni àbó kàn wá sí lẹ́mìí náà ni, kó wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran al-istisqa bil anwa'ihi, òun náà ni wa huwa ja'lu tilka al-anwa'i min babil alamati wad-dala'il la min babil asbabi wala min babil mu'aththirati al-mustaqilla. Òun náà ni kéèyàn mú àwọn ìràwọ̀ yìí, pé tó bá bóyá ó tó yọ ní sánmọ̀ àbí èèyàn rí náà ni, kéèyàn kàn sọ pé kéèyàn kàn fi ṣe pé nínú àwọn àpẹẹrẹ àbí atọ́nà pé téèyàn bá ti rírú àwọn nǹkan báyìí, ó súnmọ́ kí kíni yẹn o, pé kí òjò rọ̀ ni. Téèyàn kàn fi wọ́n ṣe àpẹẹrẹ lásán, la min babil asbab, kò ṣe péèyàn ṣe kíni o, èèyàn ṣe wọ́n pé àwọn ní sábàbí tó jẹ́ sí pé tán bá ti jáde àwọn ní sábàbí òjò. Wala min babil mu'aththirati al-mustaqilla, àbá dẹ̀ gbé wọn sí pé àwọn náà wọ́n ní ṣe kíni yẹn o, wọ́n ní ìkápá tó dá dúró tó jẹ́ pé tàwọn náà lè ṣe kíni, àwọn náà lè ní àwọn lè decide àti rọ òjò b'Ọlọ́run ọba ò bá tiẹ̀ fàṣẹ sí. So eléyìí tó wá sí pé nǹkan téèyàn kàn ní lẹ́mìí pé èèyàn kàn fi wọ́n ṣe àpẹẹrẹ àbí atọ́nà lásán. So eléyìí ó ní ẹ̀tọ́ tí kò sì sí aburú níbẹ̀ látàrí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó ṣe ṣe wọ́n sí sánmọ̀. Ad-dalilu ala tahrimi al-istisqa'i bil anwa',
ẹ wá rí ẹ̀rí tó jẹ́ sí pé ó fi ń tọ́ka sí pé ìmọ̀ ṣe àfitì òjò àbí ìmọ̀ wá òjò látọ̀dọ̀ àwọn kan nínú àwọn ìràwọ̀ yìí èèwọ̀ ni tó sì yẹ kí mùsùlùmí jìnnà sí. Òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó wà nínú suratul Waqi'ah tọ́lọ́run bá ní pé wa taj'aluna rizqakum annakum tukadhibun. Allah subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ nínú áyà yìí. Ọlọ́run bá ní pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe rí dẹ̀ra Ọlọ́run subhanahu wa ta'ala, bẹ́ẹ̀ ṣe rí àwọn ọlá rẹ̀ lórí yín, annakum tukadhibun, ẹ tún ń ṣe kèfèrí, ẹ tún ń gbé ọlá tó yẹ kí ẹ gbé fọ́lọ́run, ẹ ń gbé fún ẹlòmíì ni. Qala Mujahid, ìgbà tí àfáà wa àgbà nínú àfáà onítafsir tó mọ̀ tú áyà yìí, ìtumọ̀ rẹ̀ náà ni qawluhum fil anwahi, òun náà ni ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé fil anwa'i mutirna bi naw'i kadha wa bi naw'i kadha, òun náà lọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ. Ìtumọ̀ áyà yìí tó ń túmọ̀ sí pé èèyàn ń ṣe kèfèrí sí ìdẹ̀ra Ọlọ́run ọba yìí, ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn ń ṣe àfitì òjò pé òjò tó rọ̀ yìí kíní báyìí ló fà, ìràwọ̀ báyìí ló fà, òjò tó rọ̀ báyìí ìràwọ̀ báyìí ló fà. Ẹni tó bá ti ń sọ irú eléyìí, ó ti ń gbé ọlá tọ́lọ́run bá ṣe fún, ó ti ń gbé fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. Eléyìí sì rèé, ìṣe kèfèrí ni. Nínú àwọn ẹ̀rí tó tún ń tọ́ka sí eléyìí, òun náà ni hadith tí Imam Bukhari tí wọ́n gbà wá àti Imam Muslim tí wọ́n gbà wá. Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún àwọn sàhábà pé hal tadruna madha qala rabbukum. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà pé hal tadruna madha qala rabbukum. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ nǹkan tọ́lọ́run bá yín sọ? Qalu, àwọn sàhábà dá lóhùn pé Allahu wa rasuluhu a'lam. Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ mọ̀ náà nímọ̀ nípa rẹ̀. Qala, Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé asbaha min ibadi mu'minun bi wa kafir. Ó ní pé Ọlọ́run bá ń sọ wípé nínú àwọn ẹrú mi, àwọn kan kí nìyẹn, wọ́n jí láàárọ̀, wọ́n sì ṣe kí nìyẹn, wọ́n sì di mu'minun bi, wọ́n ṣe kí nìyẹn, wọ́n ṣe kí nìyẹn, hasba min ibadi mu'minun bi wa kafirun. Àwọn kan jí láàárọ̀ yìí lẹ́ni tó ẹ́ pé ó jí sórí ìnígbàgbọ́ sọ́lọ́run subhanahu wa ta'ala, bẹ́ẹ̀ làwọn kan sì jí láàárọ̀ yìí, wọ́n jí sórí ìṣe kèfèrí sọ́lọ́run subhanahu wa ta'ala ni. Ọlọ́run ànábì wa tẹ̀síwájú pé fa amma man qala, ọlọ́run sọ pé ẹni tó wáyé kó sọ báyìí pé mutirna bi fadlillahi wa rahmatihi, ẹni tó wá ní pé òjò tó rọ̀ yìí, ọlọ́run ọba òjò yìí rọ̀ pẹ̀lú agbára ọlọ́run ọba ni, àtàánú rẹ̀ ló fi rọ̀. Fadhalika mu'minun bi kafirun bil kawakib. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run wa sọ pé irú ẹni báyìí fadhalika mu'minun bi, irú ẹni báyìí òun ló ní ìgbàgbọ́ sí mi Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ẹni tó sọ wípé òjò tó rọ̀ yìí ó rọ̀ pẹ̀lú agbára Ọlọ́run ọba ni, ó sì rọ̀ pẹ̀lú àánú rẹ̀ ni, irú ẹni báyìí ló ṣe kí ni, òun ló ní ìgbàgbọ́ sí mi Ọlọ́run ọba. Kafirun bil kawakib, ó sì ṣe kèfèrí sí àwọn ìràwọ̀ tẹ́lẹ̀ ń túmọ̀ sí pé irú ẹni báyìí ó ní ìgbàgbọ́ pé Ọlọ́run subhanahu wa ta'ala ní kí nìyẹn, òun ló rọ̀ òjò, ó sì gúnrí kúrò nípa gbígbé ọlá yìí fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ànábì tún wá tẹ̀síwájú ní kí fa àwọn amman qala, Ànábì sọ pé ẹni tó wá sọ báyìí pé mutirna bi naw'i kadha wa kadha, ṣùgbọ́n ẹni tó wá sí pé òun lọ sọ wípé òjò tó rọ̀ yìí látàrí ìràwọ̀ báyìí báyìí ló mójò yìí rọ̀, fadhalika kafirun bihi mu'minun bil kawakib. Irú ẹni báyìí òun ló ti ṣe kí nìyẹn, òun ló ti ṣe kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala, tó wá fi nígbàgbọ́ sí àwọn ìràwọ̀, tó ń túmọ̀ sí pé irú ẹni báyìí ó ṣe kèfèrí, ó gbé ọlá tó yẹ kó gbé fọ́lọ́run, ó lọ gbé fún ẹlòmíì ní ẹ̀yìn Ọlọ́run subhanahu wa ta'ala. Àbí Ọlọ́run subhanahu wa ta'ala kí ó ṣọ́ wa kúrò níbi ìṣe kèfèrí, ìgbé ẹ̀tọ́ Ọlọ́run subhanahu wa ta'ala, ìgbé fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba, eléyìí nínú àwọn ọ̀gá ìṣe kèfèrí ni. Àbí Ọlọ́run subhanahu wa ta'ala èmi àti yín kó ṣọ́ wa kúrò níbi irú nǹkan báyìí, kó ṣe wá lọ́kàn nínú àwọn tá a lè mọ gbé ẹ̀tọ́ Ọlọ́run subhanahu wa ta'ala fún. Torí inú àwọn aburú tó káyé lónìí, òun náà nìkan kò táwọn èèyàn ń pè tẹ́pọ̀n fẹ́ mọ gbẹ́tọ̀ Ọlọ́run ọba fún, wọ́n máa sọ wípé nǹkan báyìí nìkan Ọlọ́run ọba wo, nǹkan báyìí ló fàájàre, nǹkan báyìí ló fàájàre, látàrí kan fi ń ṣe kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala. Àbí Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe kí nìyẹn, kó mú èmi àti yín dúró lórí ìṣe ìmánì sí Ọlọ́run subhanahu wa ta'ala. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu.